ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé Àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ẹ jẹ́ kí n máa kí yín wípé àtúkò àmújọba wa bẹ́ẹ̀ sì rèé àkó àmútíbà wa lágbára ṣe Èdùmàrè ilẹ̀ yìí ò ní bàjẹ́ ọlọ́run á wọlá àwọn alálẹ̀ ilẹ̀ yìí wọn ò ní jẹ́ kí ilẹ̀ yìí ó bàjẹ́ mọ́ a lọ́wọ́ ìlú yìí ò ní túká mọ́ a lórí agbára ọlọ́run ọba òkè. mo sì ń fi àdúrà àsìkò yìí ṣàdúrà fún gbogbo àwọn lọ́balọ́ba pátápátá wípé ìlú gbogbo wọn ò ní túká o eku á máa ké bí eku ẹyẹ á máa ké bí ẹyẹ ọmọ èèyàn á fọhùn bí ọmọ ènìyàn lágbára ṣe Èdùmàrè gbogbo lọ́balọ́ba pátápátá ẹ ní kánjú kú o ayé yín lẹ̀ẹ́ jẹ ayé lọ́balọ́ba kì í nira ayé ò ní nira mọ́ yín láṣẹ Èdùmàrè àwọn ìgbésẹ̀ tẹ́ ẹ mọ́ gbé kò ní bá ara yé nínú bẹ́ẹ̀ sì rèé o àwọn ọ̀rọ̀ tó bá ń dé ọ̀dọ̀ yín tó jẹ́ lọ́balọ́ba ẹ̀yin bàbá wa lẹ jẹ́ tọ̀wọ̀tọ̀wọ̀ tàpọ́nlé tàpọ́nlé làwa fi ń bẹ̀ yín o wípé ẹ jẹ́ kí ẹ máa bá wa ṣe àtúnṣe ń bẹ̀ àwọn tí wọ́n bẹnu àtẹ́ lulù jù òun náà ni ìjọba ò ṣe dáadáa fún aráàlú rí kódà kí ìjọba máa fún wa ní $1 million lójoojúmọ́ àwa aráàlú yìí náà là á kọrin wípé kò ṣe dáa tó bá tún dásìkò dìbò àti sọ pé $1 million tó ń fún wa lójoojúmọ́ yìí $3 million ló jẹ́ kó máa fún wa ó ń fún wa $1 million inú ẹ̀ ń dùn àfẹ́ mọ́ béèyàn ṣe rí nìyẹn ṣùgbọ́n èèyàn náà ni gbogbo wa àtẹ̀yin tẹ́ wà lórí oyè àtàwa tá a jọmọ ìlú èèyàn gbogbo wa nǹkan kan ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ ní kò pẹ́ yìí ṣé ẹ mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ jíjoyè Aláàfin Ọ̀yọ́ ó pín àwọn Ọ̀yọ́mèsì ó pín wọn yẹlẹyẹlẹ ó kọ́kọ́ dá wọn sọ́nà méjì àwọn kan wọ́n jẹ́ ti Báṣọ̀run àwọn kan sì jẹ́ ti Ṣàámú nígbà tí wọ́n sọ wípé Gbádégẹṣin ni àwọn fọwọ́ sí gẹ́gẹ́ bí ọba ní Ọ̀yọ́mèsì tá a sì mọ̀ wípé àwọn Ọ̀yọ́mèsì ni wọ́n máa ń dìsáìdì ẹni tó máa jẹ Aláàfin Ọ̀yọ́ a sì mọ̀ pé before then tAláàfin Ọ̀yọ́ bá wàjà wọn kì í jẹ adelé Báṣọ̀run ìlú Ọ̀yọ́ ló máa jẹ adelé ọba during the process of ìwàjà kábíyèsí ọba Adéyẹmí nígbà tí wọn tí ní Aláàfin Ọ̀yọ́ Báṣọ̀run ìlú Ọ̀yọ́ was very very active very active tí n bá sọ pé very active nínú gbogbo activities Ọ̀yọ́ pátápátá Báṣọ̀run wọ́n make sure wípé Ọ̀yọ́ ò pa kankan jẹ́ ńbẹ̀ kódà wọ́n ṣe títí wọ́n wà ní ọdún ìbejì lágbàáyé eléyìí tí wọ́n máa ń ṣe ní Igbó Ọrà
ẹ mọ̀ pé ó súnmọ́ tòsí ọ̀dọ̀ wa ń bìbà lábẹ́òkúta ní Ìgbọ̀ọ̀rà gbogbo ọdún Ṣàngó ni wọ́n ṣe é. Basọ̀run was making sure that ẹ má yẹ kí n sọ òyìnbó sọ wọ́n make sure wípé ètò gbogbo ń lọ. Nígbà tó di ọ̀rọ̀ lọ́balọ́ba yìí inú bí Basọ̀run gbogbo aládẹ mọ̀ ìròyìn gbé. Basọ̀run ni wọ́n léwájú ẹjọ́ lọ sílé ẹjọ́ ipa wọn fọwọ́ sí Ọwọ́adé. Ṣùgbọ́n àwọn olóyè àgbà méjì kan wà tí wọ́n jẹ́ títọba Ọwọ́adé, Sam àti Àgbàkin. Àwọn méjèèjì yìí ni wọ́n jẹ́ tiwọn. Ní kété tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ti gbé sátífíkẹ́ẹ̀tì àti ọ̀pá àṣẹ lé ọba Ọwọ́adé lọ́wọ́, ní Basọ̀run fún alára wọn ni wọ́n ti yọwọ́yọsẹ̀. Ṣùgbọ́n ó jẹ́ ìyàlẹ́nu, ó sì jẹ́ ìgbà àkọ́kọ́ tí irú ẹ̀ máa ṣẹlẹ̀. Ọwọ́adé kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ni wọ́n lọ sí ọ́fíìsì gómìnà Ṣèyí Mákindé ní Agodi nílùú Ìbàdàn tí wọ́n lọ gbọ́ ọ̀pá àṣẹ wá sọ́yọ́. Tí kìí ṣe pé wọ́n gbé ọ̀pá àṣẹ fún wọn lọ́yọ̀ọ́ ńbẹ̀ àti ìrùkẹ̀rẹ̀ àti sátífíkẹ́ẹ̀tì. Wẹ́ ká má bò ó pọ̀ lọlé olóòrò, ká má fọ̀rọ̀ kù, ká má fi ọ̀pá pọ̀ lọ́pọ̀lọpọ̀ ìjọ. Ṣàmù àti Àgbàkin yìí ni wọ́n ń tẹ̀lé kábíyèsí ọba Ọwọ́adé káàkiri gbogbo àwọn ìrìn àjò tí wọ́n ti rìn. Ní kò pẹ́ yìí ṣé jẹta àbáná kábíyèsí ọba Ọwọ́adé wọ́n ti fún wọn ní ọkọ̀ bọ̀gìnì méjì. Ìyẹn àwọn olóyè yìí o, ọkọ̀ bọ̀gìnì kọ̀ọ̀kan òun náà ni wọ́n fún wọn. Kódà wọ́n ì tí ì gba nọ́mbà sí mọ́tò ọ̀hún. Tí ẹ bá ń gbọ́ cháchá, nítorí pé àwọn olóyè méjèèjì yìí wọ́n jẹ́ olóyè tí wọ́n dúró ti kábíyèsí ní gbogbo ìgbà tí gbogbo ẹ̀ ń lọ sókè tó ń lọ sódò yìí. Ọkọ̀ kan funfun ìkan dúdú ní ilé kábíyèsí. Ṣé ẹ mọ̀ pé kábíyèsí ò tí ì dé ààfin ṣá? Wọ́n sì ń ṣe àtúnṣe ààfin Ọ̀yọ́ lọ́wọ́, wọ́n renovate ẹ̀. Mọ̀ pé ọba Lámídì make sure wípé bí ààfin yẹn ṣe ti wà látayébáyé òun náà ni àwọn fẹ́ fi sí, kí ó sì máa wà wípé ààfin ìṣẹ̀ǹbáyé òun náà ni ààfin Aláàfin lọ́yọ̀ọ́. Ṣùgbọ́n látìgbà tí kábíyèsí ọba Ọwọ́adé tí wọ́n ti wà lórí àpèrè, ilé wọn tí wọ́n kọ́ sí Ọ̀yọ́ lára àwọn agbègbè tí àwọn lẹ́kànlẹ́kàn àwọn olówó tí wọ́n ń gbé ní Ọ̀yọ́ tí wọ́n kọ́ ilé wọn sí, ibẹ̀ náà ni wọ́n ṣì wà tí wọ́n ń lò gẹ́gẹ́ bí ààfin. Ibẹ̀ ni wọ́n páàkì ọkọ̀ bọ̀gìnì méjèèjì yìí, ibẹ̀ ni wọ́n páàkì ẹ̀ sí. Pẹ̀lú ìdọ̀bálẹ̀ àtinú dídùn, òun ni àwọn olóyè méjèèjì yìí ni wọ́n fi ń dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọba Aláàfin Ọ̀yọ́. Eléyìí ni mo fi mọ̀ pé kábíyèsí ti padà dé Ọ̀yọ́. Ní ọ̀la a máa retí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ní ìlú Ìbàdàn ní Mọ̀pó Hall, nígbà tí ọba Abdulrasheed Ládọjà Gbádéwọ̀lú, wọ́n ti ní ó kọ̀ ṣe Àrísà 1 tí wọ́n máa gbadé gẹ́gẹ́ bí Olúbàdàn 44 irú rẹ̀ tí wọ́n jẹ́. Ohun tí mo wá mú wá lónìí ó ní wípé Basọ̀run ò tí ì sí nílùú
ìlú ń tẹ̀síwájú o. ṣùgbọ́n àwọn Ọ̀yọ́mèsì ò pé méje mọ́ o. àwọn méjì yìí ló jẹ́ gbòógì tí wọ́n wà pẹ̀lú kábíyèsí Ọ̀wádé. àwọn márààrún tó kù ń kọ́ wọ́n sì wà lórí oyè nígbà tí wọ́n ti papòdà, kò sì sẹ́ni rọ̀ wọ́n lóyè o. sáwọn méjì yìí ni kábíyèsí ọba Ọ̀wádé ló máa tẹ̀síwájú àti bá jíròrò gẹ́gẹ́ bí Ọ̀yọ́mèsì. bẹ́ẹ̀ olórí Ọ̀yọ́mèsì jáwọ́ wípé òun ò bá ọba kábíyèsí ọba Ọ̀wádé ṣe, ìyẹn Báṣọ̀run. Báṣọ̀run ìlú Ọ̀yọ́ òun ni olórí Ọ̀yọ́mèsì o. ibo làwọn Ọ̀yọ́mèsì márààrún tó kù, ibo ni wọ́n wà? nígbà tí àwọn Ọ̀yọ́mèsì méjì péré tí wọ́n wà pẹ̀lú Aláàfin Ọ̀yọ́. Aláàfin ò dẹ̀ lè dáṣu, kò lè dátọ̀ láìsí Ọ̀yọ́mèsì nínú ìtàn ilẹ̀ Yorùbá, nínú ìtàn Ọ̀yọ́. àwọn Ọ̀yọ́mèsì lájírọ́ba lọ́yọ̀ọ́, àwọn Ọ̀yọ́mèsì lábọ́ba jíròrò lọ́yọ̀ọ́. ọba yìí ń dáṣẹ pa láìsí tọwọ́ Ọ̀yọ́mèsì ń bẹ̀. kábíyèsí ọba Ọ̀wádé wọn ò wá tí jókòó kí wọ́n gbìyànjú láti wò wípé àtúnṣe wo là á ṣe láti fọ ojú àwọn Ọ̀yọ́mèsì tó kù mọ́ra. ẹbí èèyàn bá ti joyè ìwo pápá ìwo ọ̀nà ni ó ti móyè jẹ ni. béèyàn bá ti wá móyè yẹn jẹ, èèyàn yìí ń wọ́ta kọ́ta. gbogbo àwọn tó kù ó jẹ́ kí kábíyèsí ó pè wọ́n tó máa fi pé méjèèjì yẹn níkọ̀kọ̀. bàbá wa Báṣọ̀run, ṣẹ̀ṣẹ̀ wa náà ló wá dẹ̀ wá tó bẹ́ẹ̀, ó dẹ̀ má bínú. àṣà àti wà lórí oyè báyìí, ayé yín wà ń bì, kò sẹ́ni bí ayé yín sì rèé, ó sì ń fà wá sẹ́yìn. ẹ máa bọ̀, ẹ já ṣàpọ́nlé ara wa. kábíyèsí ọba Ọ̀wádé Aláàfin Ọ̀yọ́ wá tẹ̀síwájú àti máa bá àwọn Ọ̀yọ́mèsì méjì ṣe. àwọn márùn-ún kù ẹ gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá, àwọn àgbààgbà ilẹ̀ Ọ̀yọ́, ẹ jẹ́ ká dìde lórí ọ̀rọ̀ yìí. wàá kí àwọn Ọ̀yọ́mèsì méjì tí wọ́n wà pẹ̀lú kábíyèsí, a kí wọn kú oríire, nítorí pé bí ẹnu bá jẹ ojú àtì, òun náà ni ọ̀rọ̀ yìí. wọ́n dúró ti kábíyèsí ọba Ọ̀wádé. ọba Ọ̀wádé sì jẹ́wọ́ wípé ẹ ṣé o, bẹ́ẹ̀ lọmọkùnrin ṣe, ẹ kú àdúró tì mí, ló fi dúpẹ́ lọ́wọ́ wọn. ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí. àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà. Olúṣọlá Olómi Ọgbọ́n ló kọ mi. á pàdé pẹ̀lú ayọ̀ àti àlàáfíà. ó dàbọ̀.